lọ́jọ́ kẹjọ oṣù keje ọdún tá a wà yìí ní ọjọ́ àbámẹ́ta tí í ṣe sátidé àná yìí ìmà ni àwọn ajínigbé ni wọ́n dá alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tìpínlẹ̀ Èkìtì amòfin Paul Mọ́tòṣọ́ ni wọ́n dá lọ́nà tí wọ́n sì jí bàbá náà gbé wọnú igbó lọ. ìrọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta ní ọjọ́ sátidé àná yìí tí amòfin Paul Mọ́tòṣọ́ tó ń wa mọ́tò Venza ẹ̀ láti ojú ọ̀nà Àgbàdo Èkìtì sí Ìmẹ̀sí Èkìtì ni làwọn oníṣẹ́ ibi ni wọ́n mà dá lọ́nà. tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ láti ẹnu àwọn ògúnnágbòǹgbò ọmọ ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Èkìtì tí wọ́n bá wa sọ̀rọ̀ tí wọ́n ní ká forúkọ bo àwọn láṣìírí. wọn lásìkò tí amòfin Paul Mọ́tòṣọ́ tó ń wa mọ́tò Venza ẹ̀ lọ ni làwọn oníṣẹ́ ibi náà mà jáde láti inú igbó lójijì tí wọ́n fẹ́ dá a dúró. wọn ní bọ́kùnrin náà ṣe rí wọn ó gbìyànjú láti fi mọ́tò ẹ̀ sáré ṣùgbọ́n níṣe ló ní àwọn oníṣẹ́ ibi wọ́n da ìbọn bo táyà ẹ̀ méjì tí táyà náà jó. èyí ni kò jẹ́ kí táyà náà kó lè ṣiṣẹ́ mọ́, èyí tó túmọ̀ sí pé mọ́tò náà kò ní lè rìn mọ́. báyìí ni àwọn oníṣẹ́ ibi náà wọ́n ká Paul Mọ́tòṣọ́ mọ́, wọ́n wọ́ jáde nínú mọ́tò ẹ̀ wọ́n sì fi mọ́tò míì wọ́n fi gbé e sá lọ. alukoro ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni Ṣẹ́gun Dípẹ̀ òun náà fìdí ìròyìn múlẹ̀ ó láwọn ti bẹ̀rẹ̀ ìwádìí àti pé àwọn ọlọ́pàá àtàwọn àmọ̀tẹ́kùn wọ́n ti bẹ́lùgbó wọ́n ti ń wá alága ẹgbẹ́ òṣèlú APC kiri. bó tilẹ̀ jẹ́ pé àwọn kan sọ pé àwọn ajínigbé tó fẹ́ béèrè owó inú jí Paul Mọ́tòṣọ́ gbé, bẹ́ẹ̀ làwọn kan tún sọ pé bí kúlí ò bá pani tòde ò lè pani. wọ́n ló ṣeé ṣe kó lọ́wọ́ àwọn alágbára àwọn olóṣèlú kan nínú láti fi kọ́ Paul Mọ́tòṣọ́ lẹ́kọ̀ọ́ àti láti fi fún gba owó lọ́wọ́ ẹ̀. ṣùgbọ́n o ọ̀pọ̀ èèyàn ló ń sọ wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó túmọ̀ sí wípé ètò ààbò táwọn kan sọ pé ó ti yàtọ̀. pàápàá olùdámọ̀ràn fún ọ̀rọ̀ ààbò fún ìjọba Nàìjíríà tuntun tí ààrẹ Bọ́lá Tinubu ṣẹ̀ṣẹ̀ yàn ọ̀gbẹ́ni Nuhu Ribadu tó sọ láìpẹ́ yìí pé ètò ààbò ti yàtọ̀ lásìkò tí Tinubu ti gbàjọba. àwọn ẹ̀ ló fi hàn pé ètò ààbò náà kò tí ì yàtọ̀ o, pẹ̀lú bó tún ṣe jí ẹni tó jí olóṣèlú ńlá tó tún jẹ́ gbajúmọ̀ bíi alága ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Èkìtì tó fi ń jí gbé lọ́sàn-án gangan. bẹ́ẹ̀ lọ́pọ̀ àwọn èèyàn sọ pé kí Tinubu kó ró àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn lágbára dáadáa láti máa lo ìbọn èyí tíjọba àná lábẹ́ ajagunfẹ̀yìntì Muhammadu Buhari kò ṣe láti lè jẹ́ kí ètò ààbò ilẹ̀ Yorùbá kó yàtọ̀, nítorí táwọn àmọ̀tẹ́kùn bá ti ń lo ìbọn apá wọn yóò ká àwọn oníṣẹ́ ibi náà. títí dàsìkò tá a ṣàkójọpọ̀ rẹ̀ yìí wọn kò tí ì rí amòfin Paul Mọ́tòṣọ́ gbà sílẹ̀ lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi yìí o. bẹ́ẹ̀ ni a kò tí ì mọ̀ bóyá àwọn oníṣẹ́ ibi náà ti pe àwọn mọ̀lẹ́bí ẹ̀ láti béèrè iye tí wọn yóò fi tú bàbá wọn sílẹ̀. ìyẹn dàsìkò tá a ṣàkójọpọ̀ rẹ̀ yìí.